wọn pa nínú igbó, ọdẹ ò kì í pasán, ẹ ò ní pasán láyé. Ọdẹ ò kì í pòfo, ẹ ò ní pòfo. Ọdẹ ò kì í pàdánù, ẹ ò ní bá wọn pàdánù. Mo fẹ́ lè kí gbogbo wa sórí ètò yín, ètò wa ọ̀rọ̀ ìyànjú wípé ẹ káàbọ̀ sórí ètò yìí. Orúkọ tèmi ni Shamsideen ọmọ Ajálárúrú. Ètò lọ́rọ̀ ìyànjú, ọ̀rọ̀ ìyànjú lètò tí ń kọ́ni lọ́gbọ́n, ètò tí ń lani lọ́yẹ̀, ètò tá a ti ń gbára wa níyànjú ọ̀rọ̀. Kí ni tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò yìí lọ́jọ́ tòní? Bó ní wá bá máa wí wọ́n láyé ń kánjú, bẹ́lẹ̀ yìí bá máa sọ wọ́n láyé ń sáré. Ẹjọ́ ṣáyé ní kánjú ni àbáwò èèyàn tá à ń bẹnu ayé là ń kánjú? Ṣé ilé ayé ló ń sáré ni àbáwò èèyàn tá à ń gbénú ẹ̀ là ń sáré? Tó bá wá rí bẹ́ẹ̀, kí ló dé gan tá à ń kánjú wálé ayé? Kí ló dé tá à ń kánjú wá dúníyàn? Kí ló dé tá à ń múlé ayé ní kokokoko? Mo pé gbogbo òwò ọ̀rẹ́ mi tó ní mo fẹ́ lówó tipátipá, mo pè wọ́n tó ń wálé ayé ní dandan ní pé ó bá wà kan fìdílé àbí kò fìdílé nǹkan kó máa bá mi ká lọ nígbà tá a máa tẹ̀síwájú lórí ètò yìí, ètò wa ọ̀rọ̀ ìyànjú. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yìí, ètò wa ọ̀rọ̀ ìyànjú. Yorùbá bọ̀ wọ́n ní asúré tètè kan ò ní kọjá lé, arìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ kan ò ní sùn sọ́nà. Kò sí bẹ́ẹ̀dá ṣe lè sáré tó láyé, ò lè sáré kọjá kádàrá rẹ̀. Kò sí bẹ́ẹ̀dá ṣe lè gbìyànjú tó láyé, ò lè ní kọjá ohun tẹ́lẹ̀dùmarè ọba ti kọ mọ́. Torí wípé àkúnlé èèyàn báyìí làdáyébá, adélé ayé tán lójú kan gbogbo wa. Kí ló dé tá à ń kánjú wálé ayé? Kí ló dé tá à ń sáré ọlà ní tipátipá? Kí ló dé tá a fẹ́ fọwọ́ wa fa ohun tọ́wọ́ wa ò tó? Bóyá láti ẹ̀mọ́ ohun tí wọ́n ń pè nílé ayé. Ilé ayé ilé asán, ilé ayé ilé òfo, ayé tá a ká tí ò kúnwọ́, ayé tá a dà lẹ́ẹ̀dá òrìṣà, ayé tí ò lè yẹ̀dá kankan láíláí. Kí ló ń wá nílé ayé? Owó tó ń wá, owó tí ò níye ni. Bẹ́ẹ̀ o ò lè ní kọjá ohun tẹ́lẹ̀dùmarè ọba bá ti kọ mọ́. Kí ló wá dé tó mú alé ayé ní kokoko? Kí ló dé tó wá alé ayé mọ́yà? Kí ló dé tó sọ pé ilé ayé àfi ti ẹnìkan, àfi ti ẹnìkan? Gbogbo ohun tó wù kó o lè fi ilé ayé kójọ ló padà dálẹ̀ níjọ́ kan. Ẹ jẹ́ n ṣàlàyé ohun tí wọ́n ń pè nílé ayé fún wa. Ilé ayé dà gẹ́gẹ́ bí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí gbogbo ènìyàn ń sáré lórí pápá tí wọ́n ń gbá. Àwọn tí wọ́n ń bẹ lórí pápá wọ́n ń wòran bọ́ọ̀lù. Àwọn tí wọ́n ń bẹ ńlé àwọn náà ń wòran bọ́ọ̀lù. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni wọ́n lọ kó owó wọn tí wọ́n fi ta tẹ́tẹ́ nítorí bọ́ọ̀lù. Àwọn ẹ̀dá wọn kó dúkìá wọn wọ́n fi ta tẹ́tẹ́ nítorí bọ́ọ̀lù. Bọ́n wá pàdánù bọ́ọ̀lù, ọ̀pọ̀ ẹ̀dá banújẹ́. Ọ̀pọ̀ ẹ̀dá ni ò ní lè jẹ ni wọn ò ní lè mu torí bọ́ọ̀lù kan ṣoṣo. Àwọn ọ̀jọ̀gbọ́n wá ronú wípé bọ́ọ̀lù tí gbogbo ayé ń torí rẹ̀ sá kíjokíjo, tí gbogbo ayé ń pàdánù nítorí rẹ̀ yìí, kí ni ń bẹ nínú bọ́ọ̀lù ọ̀hún gan? Wọ́n mọ̀bẹ wọ́n bá kì bọ bọ́ọ̀lù. Ẹ̀yin náà rẹ́rìn, kòròfo ni wọ́n bá nínú bọ́ọ̀lù. Kòròfo tí ń bẹ nínú bọ́ọ̀lù, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní ilé ayé ṣe rí. Bá a ti ń pariwo ilé ayé yìí, asán lásán ní bẹ nílé ayé. Gbogbo ohun tá a fi gbogbo ọjọ́ ayé kójọ, ọjọ́ tá a bá kú náà láò padà dálẹ̀. Ṣé ilé ayé náà ló wá wà mọ́yà? Ṣé ilé ayé náà ló wá mú ní kokoko? Ẹ̀jẹ̀ ayé kanjú wálé ayé. Mo pè wọ ọ̀rẹ́ mi òṣèré orí ìtàgé, mo pè wọ gbajúgbajà olórin tó torí pé o fẹ́ lókìkí, gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ o sọ wọ́n dẹrú rẹ. O torí pé o fẹ́ di ìlú mọ̀ọ́ká, gbogbo ẹni tí ń bẹ ní àyíká rẹ o bẹ̀rẹ̀ sí ní lòràwọ̀ wọn. Ọ̀pọ̀ nínú yín àti ẹ̀ máa ló gbàràdá, ẹ̀ máa gba ògo ológo mọ́ tiyín. Ọ̀pọ̀ wọn bá yé ọmọ làkejì jẹ́ torí káwọn lè rí ilé ayé ṣe. Ṣé ilé ayé tó mú kokoko nìyẹn? Ẹ jẹ́ ìṣàpèjúwe ọ̀gbẹ́ni kan fún wa lọ́jọ́ àná. Òṣèré orí ìtàgé ni. Ẹni tí mò ń sọ yìí gbogbo ayé ni wọ́n fẹ́ràn rẹ̀. Bí sinimá 10 bá jáde, dandan ó gbọ́dọ̀ wà nínú 9 nínú rẹ̀. Bí mákẹ́tà ò bá rí nínú sinimá wọn ò ní ra sinimá ọ̀hún. Ó ń lo ilé ayé bó ṣe rí, ó ń lo ilé ayé bó ti fẹ́. Ẹbí mi pé òun dà lọ́jọ́ òní. Ó ń bẹ nílé ayé, ayé gan ò mọ̀ pé ó ń bẹ nínú òun mọ́. Àdúgbò tó ń gbé gan wọn ò tiẹ̀ kí ń rí ládùúgbò mọ́, wọn ò mọ̀ bóyá ó sì ń gbé bẹ́ẹ̀. Ó wá dẹni tí gbogbo ayé ń tọrọ owó fún láti jẹun. Nítorí kíni? Ó fọwọ́ ara rẹ̀ fa gọ̀gọ̀, ó wá jálẹ̀ lórí. Ilé ayé tí wọ́n náà ń wá kiri nu. Ṣé o mọ̀ bóyá ohun tí ó padà gbẹ̀yìn tiẹ̀ náà nù tó o bá ṣọ́ra ṣe nílé ayé? O mọ̀ bóyá ohun tí ó tọ́wọ̀ tiẹ̀ náà ó padà já sí torí kíni? O ti lọ fọwọ́ ara rẹ̀ fa ohun tó le jù ọ́ lọ. Ẹjẹ́ ayé wáyé ní tipátipá, ẹjẹ́ ayé wáyé ní dandan ní dandan. Ẹjẹ́ ayé mú gbogbo ẹ̀ ní kólekóle ká ṣe jẹ́jẹ́ torí gbogbo ilé tó o kọ́ níjọ́ tó o bá kú ló dálẹ̀. Gbogbo mọ́tò tó o rà níjọ́ tó o bá kú ló dálẹ̀. Gbogbo owó tó o kó jọ sí báǹkì níjọ́ tó o bá kú ẹni ẹlẹ́ni yóò padà bẹ́ẹ̀ na. Ṣé ilé ayé tó mú ní kólekóle náà nù? Ẹjẹ́ aṣayé jẹ́jẹ́ ká lè kátùbọ̀tán wa kó lè bá a da. A ò ní jù báyìí lọ lórí ètò yín, ètò wa ọ̀rọ̀ ìyànjú tí ọ̀sẹ̀ yìí.
bó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ pàdé mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín lórí ètò yìí. Orúkọ tèmi kò yí padà, Shamsideen ọmọ Ajáláruru ni mò ń jẹ́. Èmi lọ́mọ Òkè Ìbàdàn Mẹ́sì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé, ọmọ ajẹ̀gbíjẹ̀karahun, ọmọ àfikàrahun fọ́kọ̀hun. Ẹ jẹ́ aṣayé jẹ́jẹ́, ẹ má jẹ́ àmáyé ní kólekóle. Ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.